ìdájọ́ ojú ẹsẹ̀ níbi tí Rabiu ti ń jí wáyà iná ló ti gan mọ̀nà o. Àfúrásì ajíwáyà iná mọ̀nàmọ́ná kan Mukhtar Rabiu ló ti gan mọ́ iná lásìkò ìgbà tó ń gbìyànjú àti jí wáyà iná nílùú Àbújá. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ 28 oṣù kọkànlá ọdún 2024 yìí, ní bíi ọ̀sẹ̀ mélòó lẹ́yìn tí wọ́n gba Rabiu ọ̀hún mú tí ó sì gba ìdájọ́ lórí irú ẹ̀ṣẹ̀ báyìí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìlú Àbújá Josephine Adé nínú ọ̀rọ̀ rẹ̀ kan lọ́jọ́ Ajé Monday ló ti sọ di mímọ̀ pé àwọn fi páńpẹ́ òfin gbé Rabiu ọ̀hún lọ́jọ́ 21 oṣù kọkànlá ọdún yìí lásìkò ìgbà tí àwọn ń ṣe ìpààrọ̀ lójú òpópónà Gwagwalada tí àwọn sì bá wáyà iná lọ́wọ́ rẹ̀, léyìí tí ó jẹ́ wípé ó jí nílé iṣẹ́ apínná tìlú Àbújá ni. Ó ṣe àfikún rẹ̀ pé lẹ́yìn tí ó fojú ba ilé-ẹjọ́ ni adájọ́ dá ẹjọ́ ìṣísẹ̀sín agbègbè fún un, léyìí tí ó tún ní ìjìyà nínú tí wọ́n ní kí wọ́n ṣe ní ẹgbàá 42 tó ní àwọn ìjìyà yìí kò ní kí Rabiu má tún tẹ̀síwájú nínú ìwà ìbàjẹ́ yìí. Ó ṣe àfikún rẹ̀ pé ìdájọ́ Ọlọ́run ló délẹ̀ báyìí nítorí pé ní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún yìí, lẹ́yìn ìgbà tí ó ṣiṣẹ́ sin agbègbè tán tó sì tún gbìyànjú láti lọ jí wáyà iná ká ló gan mọ́ iná tó sì fara pa yánnayànna. Ó ní ó sì wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́. Adé ló ti wá ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀daràn láti jìnnà sí bíba ohun amáyédẹrùn ará ìlú eléyìí tí ìjọba ṣe àgbékalẹ̀ rẹ̀ jẹ́. Shakirat Arówólò Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́